ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ ní Nollywood industry lánàá. Ìṣẹ̀lẹ̀ tó panilẹ́kún tó banilẹ́rù tó sì banilọ́kàn jẹ́ gidigidi ni. Ọlọ́run ò mà ní jẹ́ ká irú eléyìí mọ́ nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Orúkọ ọmọkùnrin tẹ́ ń wò nínú fọ́nrán yìí ni wọ́n ń pè ní Junior Pope. Àní tó máa ń ṣeré orí ìtàgé ti Igbo movie ni. Ẹ̀yà sinimá kan ni tí wọ́n ń pè ní Ayé Kejì. Gbogbo àwọn owó òṣèré orí ìtàgé yìí sì kóra wọn jọpọ̀. Ó dorí omi lórí river Niger. Ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ aláburú tó gbọmi lójú ènìyàn wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. Tó o bá jorí àwọn wàá sunkún. Kí ló ti ṣẹlẹ̀? Báwo ló ti ṣẹlẹ̀ gan-an? Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré fúnra ní ìmọ̀ràn kékeré tí ẹ bá fẹ́ lọ orí omi àbí ẹ fẹ́ rìnrìn àjò lórí omi. Ẹ gbìyànjú láti lo life jacket. Ẹ̀wù yìí jẹ́ ẹ̀wù tí ènìyàn máa wọ̀ tó máa jẹ́ kí ó fó lórí omi tí even tí jàǹbá bá tiẹ̀ ṣẹlẹ̀ á fó lórí omi téńté. Ẹ jẹ́ ká wọ life jacket yìí tá a bá mọ̀ wípé a fẹ́ ṣe ìrìn àjò lórí omi. Ẹ jẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ kí a má bàa hùwà òmùgọ̀. Ẹ má jẹ́ ká ṣe bí òmùgọ̀ rárá. Ẹ jẹ́ kí a hùwà ọlọ́gbọ́n nítorí pé life jacket lórí omi ó ṣe kókó ó dẹ̀ ṣe pàtàkì. Lágbára Ọlọ́run a ò ní di òkú òjijì o. Tí a bá fẹ́ rìnrìn àjò orí omi ẹ má jẹ́ ká gbàgbé wípé ẹ̀mí wa ṣe kókó, ẹ̀mí wa ṣe pàtàkì nítorí pé ẹdìyẹ tí ò kú ó sì máa jàgbàdo. Ẹ má jẹ́ ká sọ ẹ̀mí wa nù lójijì kó tó di wípé ọkọ̀ ojú omi yìí sojúdé. Arákùnrin yìí ṣe fídíò ìkẹyìn tó sì sọ̀rọ̀ lórí omi yìí nínú Instagram ẹ̀ ló ti release ẹ̀. Òun lẹ̀ ń wò tó ń sọ yìí. Ó sọ lọ́kọ̀ tó ń wọkọ̀ yìí kó ṣe jẹ́jẹ́ kó sì mẹ́dọ̀ nítorí pé òun nìkan ni bàbá òun bí o. Ìpè kọ́ rárá ṣe díẹ̀díẹ̀ kókó má sáré o. Wípé torí pé ẹ̀rù ń bà òun o, òun ò fẹ́ kú. Wípé òun bímọ mẹ́ta o, òun sì lòun máa tọ́ wọn dàgbà lágbára Ọlọ́run. Ó ṣe àdúrà ó sì tún bẹ̀rù pẹ̀lú. Bẹ́ẹ̀ni wípé ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Ó sọ fún ọlọ́kọ̀ yìí pé ọlọ́kọ̀ ṣe díẹ̀díẹ̀ ṣe jẹ́jẹ́. Jọ̀ọ́ má sáré ju orí omi yìí bí kókó rẹ̀ ṣe ń ṣe gàràgàrà yìí. Àyà mi ń jà. Ó sì ń sọ fún ọlọ́kọ̀ yìí pé kó rọra máa wọkọ̀. Bẹ́ẹ̀ ọlọ́kọ̀ yìí náà ń ṣe jẹ́jẹ́ sí i. Wọ́n sì make call inú ẹ̀ ń dùn ó ń sọ̀rọ̀. Ó wá sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ̀yin olólùfẹ́ mi ṣe rí ohun tí à ń fojú wí ná ẹ̀rí iná tá à ń fojú wí nítorí pé kí a lè jẹ́ kẹ́ ẹ ṣe gbádùn kẹ́ ẹ lè máa jẹ gbádùn fọ́nrán wa. Ẹ rí àwọn nǹkan tí à ń dojúkọ, ẹ rí ìdojúkọ tí à ń rí lórí omi, lórí ilẹ̀ẹ́lẹ̀, lórí afẹ́fẹ́ ní gbogbo ẹ̀. Rí pé kí ẹ lè jẹ ìgbádùn wa láì mọ̀ wípé arákùnrin yìí máa sọ ẹ̀mí rẹ̀ nù nínú omi yìí. Ó ṣe ní láàánú lọ́pọ̀lọpọ̀. Ó sì tún sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ṣe gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹni tó ń wa ọkọ̀ yìí. Mò ń sọ fún wípé èmi nìkan ni bàbá àti ìyá mi bí o. Èmi sì ti bímọ ọkùnrin mẹ́ta. Wípé èmi ni mo sì tọ́jú wọn. Wípé kọ́lọ́kọ̀ yìí kó ṣe jẹ́jẹ́ o, kó má jẹ́ ká ṣubú sínú omi yìí o. Wípé Ọlọ́run á ṣọ́ wa délé láyọ̀ àti àlàáfíà. Ó sọ̀rọ̀ ìtàn, ó mú kọ́ọ̀lù ẹ̀, ó drop ẹ̀. Àmọ́ ìròyìn tí a máa gbọ́ lórí bàbá ọlọ́mọ mẹ́ta yìí ó bani lọ́kàn jẹ́ púpọ̀ nítorí wípé bàbá yìí ò lè ní àǹfààní láti rí àwọn ọmọ rẹ̀ mọ́. Àwọn ọmọ mẹ́ta tó dálẹ̀ kó ti di ọmọ ọlọ́mọ báyìí wọ́n ti di ọmọ ọlọ́mọ. Ó mà ṣe o. Ẹnikẹ́ni nínú ẹ̀yin tẹ́ bá ń wo fọ́nrán yìí ẹ ò ní kú dẹrù yín nù láṣẹ Èdùmàrè. Ẹ ò ní sọ ẹ̀mí yín nù lójijì. Àwọn ọmọ yóò sì ní dọmọ ọlọ́mọ o. Ẹ wo fọ́nrán yìí, ẹ like, ẹ comment, ẹ sì share ẹ̀. Àjànàkú sùn bí òkè, erin ṣubú kò lè dìde mọ́. Gbogbo àwọn Nollywood star ń ṣe lédè lẹ́yìn rẹ o. Gbogbo àwọn tí ń ṣeré orí ìtàgé wọ́n ṣe lédè lẹ́yìn rẹ o. Sùnre o, Junior Pope tá ó tún pàdé lẹ́sẹ̀ Olùdùmarè. Ó di gbére o, ó dàrínà kò, ó tún dojú àlàkà tó tún ríra wa. Junior Pope má jókòó, má má jókòó lò. Ohun tó bá ń jẹ lájùlé ọ̀run ni ó bá wọn jẹ. Ó dàbọ̀.